àbí kó ṣe bí ẹlòmíì tí kì í ṣe pòun gangan. Ǹjẹ́ kí ni òye tí yín lórí ọ̀rọ̀ yìí sàtọ́rọ̀ yẹn ló di wàhálà ńlẹ̀ ìsìn lórí pé àwọn àáfàá kan sọ pé torí pé mọ́fì ó áàtì babaláwo nínú fíìmù torí náà ẹ̀kọ́ yẹ káwọn mùsùlùmí ṣàdúrà fún un. Ṣùgbọ́n àwa ti sọ́nà ọ̀rọ̀ tiwa pé ó lẹ́tọ̀ọ́ láti ṣàdúrà, so wọ́n láti ṣàdúrà fún torí pé àwa mọ̀ pé ó ti change ẹ̀sìn. Kí ni view lórí ọ̀rọ̀ yìí sà? àwa change ẹ̀sìn ẹ̀ ń kọ́. Ok. wọ́n pe ní kò change ẹ̀sìn ṣé àdúrà wọn ni ó gbà kalẹ̀ lọ́rùn àbí èpè wọn. ìwà èèyàn ni ó ṣe sábàbí èèyàn. gbogbo àwọn tí wọ́n ti ń kú tí mùsùlùmí ọ̀sàdúrà fún ṣé wọn ọ̀dọ́run. tó bá fẹ́ lọ ṣáàṣì fún rẹ́kọ̀dù mi kan tí mo pè ní ta ló mẹ́ni tí ó wọ̀ná tó bá rí ẹ̀ tí náà nàìjíríà oníkànbọ̀ ọ̀rà pé o fẹ́ ra rẹ́kọ̀dù bàbá Ẹlẹ́buibon ta ló mẹ́ni tí ó wọ̀ná. kò ra gbogbo ohun tó ṣé àìsàdúrà wọn fún ṣé ní àdé ọdọọrùn àbí sísàdúrà wọn fún. ẹni tó ń sọ bẹ́ẹ̀ yẹn àṣé àìnímọ̀ àìlóye ni bẹ́ẹ̀ ṣàdúrà fún ìwà rẹ̀ ni ó gbà kalẹ̀ lọ́hùn. ìwà èèyàn ni ó ṣe sábàbí èèyàn. kí gbogbo mùsùlùmí ọmọ ṣàdúrà fún èèyàn tó bá ti jẹ́ pé kò ṣe nǹkan tó dáa kò lè rọrùn kankan. kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ẹ tó kú ti kú ó kù wọ́n kù wà rẹ̀ wà rẹ̀ ni ó sì ṣe sábàbí rẹ̀. iṣẹ́ tó bá ṣe iṣẹ́ rí tó ṣe ni ó gbà kalẹ̀. tó bá ṣiṣẹ́ ẹbí ìbá kí ṣé ìrun tí wọ́n ń kí ṣé torí Ọlọ́run ni. ṣé ṣọ́ọ̀ṣì tẹ́yìn àdúrà tẹ́yìn ṣe ṣọ́ọ̀ṣì ṣé torí Ọlọ́run ni. kò séèyàn tí ń sin lọ́run. Òdùmarè tó ń lé ń ké pẹ̀lú lè ń ké sí. ọba Òdùmarè tí ń sìn wá lọ́mọ aráyé sọ pé ńlá wọ́n ń sìn. pé ó ṣe muslim kò ní ọmọ dọ́run kò sì ní ọdọ́run ó pọ̀ ń kú wa rẹ̀. Bàbá ǹjẹ́ ọ̀run tí àwọn ẹlẹ́sìn Islam àti ẹlẹ́sìn Christianity tí wọ́n believe ǹjọ́ yàtọ̀ sí ọ̀run tí àwọn ẹlẹ́sìn bílẹ̀ believe àbí ọ̀run kan náà ni àwọn náà believe. tó bá ṣe rere yọ lọ́run rere tá ṣe burúkú ọlọ́run burúkú gbàgbọ́ tí Yorùbá nù. ọláyà òṣìkà borí kú gá ọ̀sán tán. babaláwo ń kú àáfàá ń kú ó ní gbàgbọ́ ń rọrùn. wọ́n sọ lótìtọ́ ò pé náà wà ní wàrùn Ọlọ́run ló mẹ́ni tí ó wọ̀ náà. iná wọn ta gbọrọgbọrọ jáko òun ta gbọrọgbọrọ kàn ń òun ta ọ̀tá òran òun ta ọ̀tá ta kó ta fọ́nrán kù kan òwú. àlámọ̀ rí ayé kan bá ọmọ ádámọ̀ ẹ ò fura níbi ọ̀pọ̀ èèyàn fẹ́ fàbọ̀ sí ni òye mi lọ́jọ́ ìrìn àjò. nítorí kìkìkì láyé dà ara ẹnìkan ò mọ̀ láyé babaláwo ń kú láyé bẹ́ẹ̀ lẹ́nìkan ò gbọ́ pé fáwọn ti jóná. àáfàá ń kú onígbàgbọ́ ń rọ̀run táwa lẹni tó fẹ́ wọná ta lẹni tí náà ń torí rẹ̀ jò wélewéle. báfẹ́fẹ́ bá gbáko gbájú wọn àròkun òkun awóyaya ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó gbáko gbájú wọn àròsà bóòlù bá lu sọ tán ẹni kọ̀ọ̀kan ní dà ẹ ò fura níbi ọ̀pọ̀ èèyàn fẹ́ fàbọ̀ sí ni òye mi lọ́jọ́ ìrìn àjò. nítorí kèké láyé dà ara ẹnìkan ò mọ̀ láyé. babaláwo ń kú àáfàá ń kú ó ní gbàgbọ́ ń rọrùn. wọ́n sọ lótìtọ́ ò pé náà wà ní wàrùn Ọlọ́run ló mẹ́ni tí yóò wọ̀ náà. ó ṣe rí nù kú ẹ láti Ọ̀yọ́. so baba Èkó ló ti ń ṣiṣẹ́ so bẹ́ẹ̀ ni mọ́fì náà ti gbé tó wá di pé ó rí kọjá sí ibi ọ̀dọ̀ Dágunró tó ti ń ṣe tíátà. lóòótọ́ nígbà táwọn èmi ń ṣe bá olókun Asọ̀rọ̀dayọ̀ òun náà ó máa ń wá ó wà lára àwọn ọmọ kéékèèké tó máa òun náà sọ náà àwọn interview tó ń ṣe fún pé èmi ni mo jẹ́ kó ń ní interest sí tíátà táwọn bá ń wo àwọn nǹkan tá à ń ṣe so àti bẹ́ẹ̀ ló náà ti ní interest sí tíátà so ọmọ dáadáa ni èmi ò tiẹ̀ wá mọ̀ pé ó ti yí padà ó ti di onímọ̀le. tẹ́ bá sì wá rí ewì kan tó kọ ó
jẹ́ kí á mọ̀ pé ó ṣe àṣìṣe. Ẹ bá yíyípadà tó yípadà yẹn ó affect ẹ̀. So ẹ bá wo ewì tó kọ tó ń pé tó ti ń kọrin tó ń ti ń kiri téèyàn bá wò dáadáa yẹn á rí pé àwọn nǹkan tó ṣẹlẹ̀ nítorí artist máa ní inspiration sí tí ó ṣẹlẹ̀ sí wọn àti tó ti ṣẹlẹ̀ ńgbà mí. Kí ló dé tàbí sọ pé ó affect ẹ̀? Kí ló dé tàbí sọ pé ó affect ẹ̀? Ó láti ṣe tá a gbọ́dọ̀ ṣe, ó láti tẹ̀lẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀, ó láti nẹ tá a gbọ́dọ̀ nà. Mi ò rò pé ewu tẹ bá wò kíní yẹn lórí ìjáde bẹ́ẹ̀. So adúgbò fún ìgbésí ayé rẹ̀ kọ́lọ́run bá fọ̀run kẹ́. Àmì ṣé lóòótọ́ ṣé aláwo ni àbí ẹlẹ́sìn Islam ọ̀nà wo lẹ́yìn lè gbàjúwe gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ yẹn. Ó ti yí padà sí ẹlẹ́sìn. Ó ti di mùsùlùmí. Aláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó yé mi. Ṣe rí nìyẹn. Ẹ jọ kí lẹ tún lè sọ fún wa nípa ìwà ẹ̀ àbí nípa bàbá ẹ̀ torí wọ́n sọ pé bàbá rẹ̀ ló kọ́ ẹ̀yin níṣẹ́ ṣé tòótọ́ ni. Àní bàlá mo ní kì í ṣe bàbá ẹ̀, mo ní ọ̀rẹ́ mi, èmi ò kọ́fá lọ́dọ̀ bàbá mi, ò gbé lọ́dọ̀ bàbá rẹ̀ láti kọ́fá, ìṣe bàbá ẹ̀ lọ̀gá mi o. Ọ̀rẹ́ bàbá ẹ̀ ló kọ́ ẹ̀yin níṣẹ́. Rárá o kì í ṣe bàbá rẹ̀. Owó tọ́kẹ́ mi ní fáwọ̀tàn mo ti sọ ó yàn gbà ó gbà láì tó. Ẹnu orúkọ ọmọ kan fẹ́ gba orúkọ ẹnìyẹn ni lọ́kìn lè ká lè fi clear ẹ̀. Abọ́lá Fẹ́túátà ni bàbá ẹ̀ ń jẹ́. Ẹ tó sì kọ́ èmi ní Fáfáníyì Àjàní Àgbọ̀ngbọ̀n ìbẹ̀lẹ̀ ní ti gbé ọdún 10 mo gbé lọ́dọ̀ ọ̀gá mi. Mo sọ tó jẹ́ kí àjọṣepọ̀ wà láàrin èmi àti bàbá yẹn ò fi iye sí bóyá ò gbọ́. No, mo ti clear ní torí orúkọ yẹn ni mo fẹ́ get mo dẹ̀ ti get orúkọ ń sìn. Ẹ ṣe. Nígbà bàbá ẹ̀ fẹ́ joyè Àràbà Ọlọ́run lò mí bí instrument láti ran bàbá yẹn lọ́wọ́. Ó yé mi. Ìyẹn ló jẹ́ kí bàbá yẹn fẹ́ràn mi tí mo bá ń lọ ọ̀dọ̀ wọn táwọn náà wádọ̀ yìí tó pa wá pọ̀ nìyẹn. Bọ́ba gbálà. Àlàyé ti yé mi. Ó yé mi, ó yé mi. Ẹ jọ̀ọ́ bàbá kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ta tó wà Nàìjíríà kí ìmọ̀ràn ó lè gba àwọn èèyàn wa nípa ẹ̀sìn bílẹ̀ àti ẹ̀sìn Kristẹni àti ẹ̀sìn Islam. Téèyàn tá bá jẹ́ Yorùbá kò yẹ kí ẹni tó bá jẹ́ Yorùbá gbọ́dọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá. Kò sí nǹkan tó burú tàbí nǹkan tó jẹ́ ìtìjú tí adúláwọ̀ tí ọmọ Yorùbá bá ń ṣẹ̀sìn àbínibí rẹ̀. Islam Arabic ló ní. Abrahamic láti Jerusalem ló ti mú ẹ̀sùn ti Jésù wá. Gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan lọ́lọ́run rán àwọn òjíṣẹ́ sí. Wọ́n ṣe rán Jésù, wọ́n rán Muhammadu, bẹ́ẹ̀ náà ni wọ́n rán Ọ̀rúnmìlà sí wa nílẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n á múra kankan pé àwọn fẹ́ pa nǹkan gbogbo ẹ̀sìn ló ní gbogbo orílẹ̀-èdè ló ní àṣà ló ní ẹ̀sìn ló ní ìṣe wọn. Tọ́lọ́run fi dá wọn. Tọ́lọ́run dá wọn bẹ́ẹ̀ tí máa ṣe ní bẹ́ẹ̀ tí máa pè mí nì. Ìwọ́n ti dandan ká wá impose kan pé Islam nìkan là máa ṣe. Tí wọn bá ṣe ẹ̀sìn òṣàmọ́lẹ̀ Yorùbá àlápèjúwe mọ́ nìyẹn. India, Chinese, wọn ò pa àṣà wọn ò pa ẹ̀sìn wọn rẹ́. Kí ni ọmọ Yorùbá ó sì wá pé àwọn fẹ́ pa òòṣà tiwọn rẹ́ nílẹ̀ Yorùbá? Àìní ìmọ̀ ló máa ń mú àwọn èèyàn máa sọ tí a bá ní ká sọ gbogbo èèyàn ló lórìṣà tó bá pè èèyàn ló lórìṣà kì í ṣe èébú. Ẹ jọ̀ọ́ ṣe lè ṣàlàyé àárín yẹn fún wa sà. Èèyàn ni Jésù, èèyàn ni Muhammadu, èèyàn ni Ọ̀rúnmìlà, èèyàn ni Ndòrìṣà. Ìtumọ̀ òrìṣà ẹni tí òrìṣà dá. Those that their head make more superior than others. Àwọn tí òrìṣà dá là ń pè lóríṣà. Tó bá jẹ́ pé ìlú àfin lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ní bá bí Jésù sí òrìṣà là máa pè. Tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ní bí Muhammadu sí òrìṣà là máa pè. Ẹni tó gbọ́n ni wọ́n ń bọ, èèyàn ní dòrìṣà. Tí àwọn Muslim bá ń bú àwọn bàbá wọn
wọ́n ń bọ òrìṣà, wọ́n ń ṣe òkúta tí wọ́n ń lọ rèé forí kàn ní ilẹ̀ Arabic tẹ́ ń lọ bẹ̀ lọ́dọọdún, ṣé yẹn ìṣòrìṣà. ok, kí la lè pè ní ẹ̀sìn nílẹ̀ Yorùbá sà? ṣé bíbọ Èṣù àti Ṣàngó Ògún yẹn, ṣé ìyẹn la lè pè ní ẹ̀sìn nílẹ̀ Yorùbá ni, àbí kì í ṣe ẹ̀sìn? kì í ṣe pé bóyá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń bọ àbí wọ́n ń bọ wọ́n ni. Gbogbo Ọlọ́run, gbogbo orílẹ̀-èdè lọ́lọ́run fún ní nǹkan tẹ́ ebi London lọ́lọ́ wà. bẹ́ẹ̀ni. nígbà wọn fẹ́ jẹ oyè tí wọ́n jẹ ń dùn ní ṣé bókúta kan ní ẹ gbé sínú láti kíní tẹ́ gbé sí chọ́ọ̀chì tẹ́ni láti 800 years ni wọ́n ti ń tọ́. bẹ́ẹ̀ni bàtọ́ fẹ́ ṣe coronation, bàtọ́ fẹ́ ṣe coronation King Charles. ṣé kìí ṣe ẹ̀sìn wọn nìyẹn. ara àṣà wọn, even ìgbà tí ìyá rẹ̀ kú gan pàápàá, wọ́n fa ẹran ògúnfe kan tó ń fa káàkiri gbogbo ìlú. so tí wọ́n. táwa bá wá ṣèyún ńlẹ̀ Yorùbá ẹlẹ́lẹ́bọ ni wọ́n tẹ́ bá wá ṣèyún ńlẹ̀ Yorùbá àwọn tẹ́ ẹ sì fẹ́ dàbí wọn nu wọn, àwọn tẹ́ ẹ gba ẹ̀sìn wọn nu wọn. àwọn ọ̀pá tí wọ́n rẹ́ o. nígbà ìyá ẹni tó jẹ ọba ìkú ó lọ sùn níbi tó kù rẹ̀ wà,